nígbàrà tí olóyè Samuel Ladoke Akintola ti di Premier Western Region ní wàhálà tí ń farahàn díẹ̀díẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Action Group. Ìdí ni wípé ìlàjì agbára ló wà lọ́wọ́ Akintola tí í ṣe Premier, ìlàjì tó kù ọwọ́ Chief Obafemi Awolowo ló wà gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ òṣèlú Action Group nígbà náà. Awolowo fi ẹ̀sùn kan Akintola wípé ìjọba aládàáṣe ló ń ṣe láìsí ìmọ̀ ẹgbẹ́ òṣèlú Action Group àti òun pàápàá nínú àwọn ìpinnu rẹ̀. Awolowo fi àpẹẹrẹ díẹ̀ gbá ọ̀rọ̀ rẹ̀ nídìí. Ó ní gbogbo àwọn tí Akintola yàn gẹ́gẹ́ bí alákòóso ministers ni kò ní ìmọ̀ òun nínú. Bákan náà ni Akintola fa owó kòkó wálẹ̀ láì fi lọ òun tàbí ẹgbẹ́ òṣèlú, àti bí Akintola ṣe ní kí àwọn obìnrin ó má san owó orí mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó di February 9 ọdún 1962, gómìnà Western Region lásìkò náà, Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Tádéníkáwò Adésọjí Adérẹ̀mí, pé Awólọ́wọ̀ àti Akintola pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú àti àwọn alátìlẹyìn wọn sí ìpàdé kan láti yanjú aáwọ̀ náà fún wọn. Àmọ́ pàbó ló já sí o. Nígbà tó di May 19 ọdún 1962, níbi ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú Action Group, Awólọ́wọ̀ bínú tán. Ó fi ẹ̀sùn oríṣiríṣi kan Akintola. A gbọ́ wípé odindi wákàtí 4 ni Awólọ́wọ̀ fi sọ̀rọ̀ lọ́jọ́ náà. Akintola náà fárígá. Ó ní irọ́ ni Awólọ́wọ̀ ń pamọ́ òun. Akintola pàápàá sọ̀rọ̀ fódidi wákàtí 3. Àwọn àgbààgbà tó wà níbẹ̀ farabalẹ̀ gbọ́ àwọn méjèèjì. Níbẹ̀ ni wọ́n ti dá a lábàá kí Akintola kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí Premier Western Region. Àwọn olólùfẹ́ Akintola tó wà níbẹ̀ tako èyí. Wọ́n sọ ọ̀rọ̀ náà di ìbò. Àwọn tó fẹ́ kí Akintola kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ jẹ́ 81, ìyẹn 81. Àwọn tó tako èyí jẹ́ 29, 29. Kíákíá ní ìròyìn ti tàn ká gbogbo ìlú wípé wọ́n ti ní kí Akintola kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí Premier Western Region. Àmọ́ Akintola takú. Ó lóun ò lè kọ̀wé fi ipò òun sílẹ̀. Kíá ló ti pe ìpàdé àwọn oníròyìn láti ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀. Àti Awólọ́wọ̀ àti Akintola mọ̀ wípé ilé ẹjọ́ ló máa yanjú ọ̀rọ̀ náà lẹ́yìn ọ̀rẹ́yìn. Awólọ́wọ̀ pe Chief Rotimi Williams, ògbóná gbòǹgbò amòfin, láti wo ọ̀nà tí wọ́n lè gbé ọ̀rọ̀ náà gbà lójú òfin. Chief Rotimi Williams mú èsì padà tọ̀ Awólọ́wọ̀ lọ wípé àfi gómìnà Western Region, ìyẹn Ọọ̀ni Ilé-Ifẹ̀ lásìkò náà, Ọba Adésọjí Adérẹ̀mí nìkan ló lè yọ Akintola nípò tó bá rí ìdí pàtàkì láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òfin ṣe lànà rẹ̀ kalẹ̀. Àmọ́ kò lè ṣeé ṣe láì bá ṣe wípé gómìnà rí ìdí kan pàtàkì láti ṣe bẹ́ẹ̀. Fún ìdí èyí, àwọn ikọ̀ Awólọ́wọ̀ rí àtìlẹ́yìn àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin Western Region 54, ìyẹn 66 nínú 52, 112, tí wọ́n sì buwọ́lu ìwé wípé àwọn kò nígbàgbọ́ mọ́ nínú Akintola gẹ́gẹ́ bí Premier Western Region. Wọ́n fi ẹ̀dà ìwé náà ránṣẹ́ sí Ọba Adésọjí Adérẹ̀mí tó jẹ́ gómìnà láti yọ Akintola nípò gẹ́gẹ́ bí Premier. Ọba Adésọjí Adérẹ̀mí kéde ìyọnípò Akintola gẹ́gẹ́ bí Premier Western Region. Lójú ẹsẹ̀, Akintola tún pe ìpàdé àwọn akọ̀ròyìn láti sọ fún gbogbo aráyé wípé ẹnikẹ́ni ò lè yọ òun nípò àti pàápàá wípé òun ṣì ní Premier. Akintola takú. Ó sì tún gba ilé ẹjọ́ lọ kí wọ́n bá lè dá gómìnà lọ́wọ́ kọ́ láti má yọ òun nípò. Lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn ikọ̀ Awólọ́wọ̀ ti yan Alhaji Dauda Ṣóróyè Ìṣọ̀lá Adégbénró, ẹni tí í ṣe balógun ìlú Òwu lásìkò náà, gẹ́gẹ́ bí Premier tuntun fún Western Region. Premier wá di méjì pẹ̀lú gómìnà kan. Ìwé ìròyìn Daily Times tó jáde lọ́jọ́ kejì ló kọ àkọlé ńlá náà síwájú ìwé ìròyìn rẹ̀ wípé Akintola takú, èyí tó di ọ̀rọ̀ tí gbogbo ènìyàn ń sọ káàkiri lásìkò náà. Ẹsẹ̀ ògbèrò ní Western Region High Court Ìbàdàn ní May 23 ọdún 1962. Gómìnà yọ Premier nípò. Ẹjọ́ ńlá. Ẹjọ́ náà le púpọ̀ débi wípé wọ́n ní láti gbé e kúrò ní Western Region High Court tí wọ́n sì gbé e lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà, ìyẹn Supreme Court. Sir Adémọ́lá Adétòkunbọ̀, ọmọọba nílùú Abẹ́òkúta tó jẹ́ adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò náà, ló léwájú àwọn adájọ́ ńláńlá nílẹ̀ yìí láti gbọ́ ẹjọ́ náà. Ní gbogbo àsìkò yìí, Alhaji Dauda Adégbénró
ti kó sílé ìjọba gẹ́gẹ́ bí Premier Western Region tuntun Sir Adémọ́lá Adétòkunbọ̀ ní ìyọnípò SL Akintola kò bá òfin mu. Fún ìdí èyí, Ọba Adésọjí Adérẹ̀mí ti kọjá ààyè agbára rẹ̀ láti yọ Akintola nípò. Ó ní kí Akintola padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí Premier. Alhaji Dauda Adégbénró ní ẹjọ́ náà kò tẹ́ òun lọ́rùn. Ó gba Privy Council lọ nílùú London nítorí wípé lásìkò náà Nàìjíríà ò tí ì di Republic. Ẹjọ́ tí wọ́n bá sì dá ní Supreme Court ní Nàìjíríà kì í ṣe òpin ẹjọ́. Ní London ni wọ́n ti dá Alhaji Dauda Adégbénró láre wípé òun ni Premier Western Region àti wípé gómìnà lágbára láti yọ Premier nípò gẹ́gẹ́ bí Ọba Adésọjí Adérẹ̀mí ti ṣe lásìkò náà. Bákan náà ni wọ́n ní kí Akintola san owó ìtanràn fún Alhaji Dauda Adégbénró. Kí ló tún wá ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí? Ẹ pàdé wa nínú apá kejì fídíò yìí níbi tí a ó ti tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ ṣeun.